Gbogbo ojú tó wò mí, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ikú Alao Akala, former governor Oyo State? Gbẹ̀gẹ̀dẹ̀ mà ti gbiná o, gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná o. Ikú Alao Akala, former governor of Oyo State, ó mà ti wá di wàhálà o, ó ti wá di wàhálà báyìí. Àwọn ọmọ Alao Akala wọ́n ti fìjà pẹ́ta o, àtọmọ àtìyàwó àti gbogbo ẹ̀wọ̀n ẹbí wọ́n mà ti fìjà pẹ́ta lórí ọ̀rọ̀ ogún Alao Akala. Ẹ gbọ́, kí ni ọ̀rọ̀ ogún ní ṣe tó fi máa débi wípé ìkan nínú àwọn ọmọ Alao Akala ó ní àfi kí wọ́n hú òkú bàbá òun. Wọ́n gbọ́dọ̀ hú òkú yìí ni o, nítorí pé kí ni òun fẹ́ lọ ṣe DNA test. Ó ní tán bá hú òkú bó jẹ́ irun náà bá ń bẹ̀, bó jẹ́ gungun ni, bó jẹ́ yín nìkan ló kù ń bẹ̀, òun ó gbé lọ sí lab láti lọ ṣe àyẹ̀wò DNA test lórí ogún. Kí ló dé? Ẹni tó lógún dà? Wọ́n lẹ́ni jogún ò dàbí ẹni ogún gbé. Ẹni tó nogún lánàá dà? Ṣé bóun náà lẹ́tún fẹ́ máa lọ da òkú ẹ̀ láàmú yẹn? Ilé ayé ilé asán, àfọwọ́bà filẹ̀. Bàbá oníbàbà táwọn èèyàn rò pé ó ti lọ sinmi láyé olùgbàlẹ̀, bó ṣe eré ó kó wọn àtẹlẹ́dùmarè, bí ò ṣe eré ó kó wọn àtẹlẹ́dùmarè. Àwọn èèyàn ti wò pé ó ti lọ sinmi láyé olùgbàlà. Òun mà náà wọn ọmọ tún fẹ́ dà láàmú yìí látàrí wípé wọ́n ń jà sí ogún. Ìyẹn ló ṣe máa ń ṣe mí láàánú pé tá a bá ń kó ọrọ̀ ayé jọ ń gbà mí, mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n. Ẹni tó lógún ti lọ o. Àwọn tó fogún lẹ̀ fún, àwọn náà tún bára wọn jìjàkadì lórí ọ̀rọ̀ ogún yìí, tó tún fẹ́ máa fi ìwà ìmọ̀tara ẹni nìkan, tó tún fẹ́ máa fi da bàbá oníbàbà tó fogún lẹ̀ fún wọn, tó tún fẹ́ máa fi dà láàmú. Alhaji Hamzat Oríyọmí ó tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ o. Ó sọ̀rọ̀, ó sọ bí òwe, ó sọ bí ẹnà, ó sọ bí ànàgó. Ọ̀rọ̀ pọ̀, but ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí ọlọ́gbọ́n ló lè yé o. Kódà àwọn ọ̀mọ̀ràn ni wọ́n lè mọ̀. Ìwọ tó bá lọ́gbọ́n, tó bá nílàákàyè, wọ́n máa ní kí ni bàbá yìí ń sọ, kí lọ́gbẹ́ni yìí ń sọ lórí ọ̀rọ̀ ikú Alao Akala. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Alhaji Hamzat Oríyọmí lórí ọ̀rọ̀ ikú Alao Akala tó dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ tó tún fẹ́ lọ hú òkú Alao Akala. Ẹ̀yin ọmọ yìí ẹ ṣeré o, ẹ ṣeré o. Bàbá oníbàbà tó forí jágbó, tó forí jájù, pé kẹ́ ẹ lè ṣoríire, kínú yín lè dùn, kẹ́yìn náà lè bá ẹgbẹ́ pé ó wá fi ogún ọ̀hún náà tán. Ogún ọ̀hún náà lẹ tó wá fẹ́ fi kó bá bàbá oníbàbà. Bàbá tó ti lọ sùn láyé olùgbàlà jẹ́jẹ́ ẹ tó fẹ́ hu jáde. Ẹ wá gbọ́ lẹ́nu Alhaji Hamzat Oríyọmí. Kẹ́ ẹ tó gbọ́, gbogbo ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jọ̀ọ́ ẹ comment. Ẹ jẹ́ ká kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí. Ẹ má kàn jẹ́ ká kàn máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí lásán. Ẹ jẹ́ ká máa kọ́ ọgbọ́n nínú ẹ̀. Ẹ bá mi share. Kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ comment o. Ẹ wá gbọ́ lẹ́nu Alhaji Hamzat Oríyọmí. Tó bá rántí ikú Gáà kó sòótọ́. Ṣé ń gbọ́? Christopher Adébáyọ̀ Alao Akala ní mẹ́rù bà mí. Mo rántí inú ọyẹ́. Mo rántí inú ooru. Mo rántí inú ọ̀gìnìtì. Mo rántí ọjọ́ ìgbẹ̀lẹ̀. Mo rántí ọjọ́ ẹ̀wọ̀. Tí Adébáyọ̀ ọmọ ìyá Aláró. Ọjọ́ tí ó dòru dúdú bojú. Tí ó dúró lójú ọ̀nà dọ́kọ̀ dúró. Táwọn onímọ́tò, àwọn ọlọ́kọ̀ èrò àtọlọ́kọ̀ àdáni tí wọ́n fi lẹ́bùn. Tí ó sì di ẹ̀bùn ọ̀hún ó dilé. Mo rántí ọjọ́ tó tẹ̀lé àwọn èèyàn ńlá láàrin ìlú tí ó gbébọn tẹ̀lé wọn. Mo rántí ọjọ́ tí wọ́n sùn tí Adébáyọ̀ Alao Akala ò ní sùn. Ọjọ́ tó mọ olówó ń jarunpá
Tádébáyọ̀ gbọ́dọ̀ fojú kún nítorí àti tọ́jú ọmọ tiẹ̀ náà. Ọjọ́ tí sáré jìnnìjìnnì tí bẹ́rí bíi kétí ẹ̀ ó jábọ́ tí jasẹ̀ mọ́lẹ̀ bíi kẹsẹ̀ ó fòyọ. Òṣìṣẹ́ ajé títí. Adébáyọ̀ padà wá dolóṣèlú nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹ̀yìn tákàlà dolóṣèlú tán kọ́ o. Ó tiẹ̀ sàwọn kan kó tó da alága ìjọba àbílẹ̀. Wọ́n mọ̀ tí alága ìjọba àbílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó tó padà di igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọ̀pẹ́ kò jìnnà tí bàbá Ràṣídì Ládọjà wọlé tán tó ń ṣèjọba, tákàlà náà sì ń tẹ̀lé gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ọ̀rọ̀ yìí bìrì ìjà Adédìbú àràrà bọ́ǹbù lọ́wọ́. Wọ́n rí ìrànlọ́wọ́ ìjọba òkè látọ̀dọ̀ Ọbásanjọ́. Wọ́n gbọ́n Ràṣídì yọ. Kí ni wọ́n gbọ́n bàbá Ládọjà kúrò nípòsí? Ilé Akálà dọ̀bálẹ̀ wọ̀ nígbà ó dé Mọ̀lété. Bí wọ́n ṣe ń búra mú tán nílé ìjọba, ó ní Mọ̀lété yá. Ẹ wá rántí adúrú ẹni ó soríire. Ṣé ẹ lè gbàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́nà rẹ̀ ńlá? Ẹni tí ń wáṣẹ́ tá a fún níṣẹ́. Ẹni tí ò rí jẹ tẹ́lẹ̀ tó dẹni tí ń jẹ́ sẹ́kù. Mo mẹni ó parí ilé alájà méjì láàrin oṣù méjì nínú ìjọba Adébáyọ̀ Àlàó Akálà tí ò sì ralẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dáa fún lọ́rùn yìí. Abarapá ti gbogbo ayé ọ̀kùnrin tara ẹ̀ nìkan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n dá bàbá Ládọjà padà. Wọ́n ní kí Ràṣídì ó parí ìjọba rẹ̀ títí ṣe é bọ̀ tẹ́lẹ̀. Ó béèrè oṣù 11 sí Lákàlà lò. Wọ́n ní wọ́n jọ ní mandate ní igbákejì ẹ̀ ni wọ́n jọ dìbò fún wọn. Wọ́n tún wá túbọ̀ dì nígbà tí wọ́n parí ìjọba àtàkọ́kọ́ o. Lákàlà bá tún wọlé o. Àlàó Akálà sì ṣèjọba. Àyíyáwó fẹ́rù. Àyíyáwó fọ́mọ. Atọ́jú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn yìí. Adébáyọ̀ Àlàó Akálà. Ọjọ́ ń kó fura pé Ìbàdàn gba sí Ládọjà púpọ̀. Àwọn kan sì ń bínú pé kò jẹ́ Ràṣídì ó ṣèjọba. Lọ́ba fowó kó wọn mọ́ra. Ó dìbò jẹ́bù dànù. Láyé bá yorùkọ ẹ̀ padà. Lọ́ba di ATM. Bàbá tẹwótẹwó. Adébáyọ̀ Àlàó Akálà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè gbàgbé ìjọba Adébáyọ̀ Àlàó Akálà. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dolóṣèlú. Ó táyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe. Akálà kì í wá èyí wò wọ́n bá fẹ́ ṣe ọ́ láàánú. Kíákíá ìní ṣe ọ́ lóore. Akálà ṣèjọba. Akálà gbìyànjú. Òṣèlú yí padà. Akálà tún bọ́nà míì lọ. Oríṣiríṣi ẹgbẹ́ ló tún ṣe o. Ṣùgbọ́n Adébáyọ̀ Àlàó Akálà ó padà kú o. Ó kọ́lé rẹpẹtẹ. Ó ní mọ́tò tí ò lóǹkà. Ó bímọ. Ó sì sáyé. Ó ráyé wá ó ráyé lò ó sì ráyé sí. Akálà ṣe dáadáa. Ìgbà Ògbómọ̀ṣọ́ ò ti gbàgbé Akálà láéláé. Bá fẹ́fẹ́ Ògbómọ̀ṣọ́ tó bá ní takálà báwo afẹ́fẹ́ òun ò ṣe é rí. Ohun Ògbómọ̀ṣọ́ tó bá mọ̀ kò yẹ kó dálé Àlàó Akálà sí torí pé Akálà sọ Ògbómọ̀ṣọ́ ló kọ rẹ̀. Lẹ́yìn Akíntọ́lá, Babalámilámi, Adégòkè, Ọládòkè, Akíntọ́lá tó ṣe bẹbẹ l'Ógbómọ̀ṣọ́. Àlàó Akálà ló tún kàn ẹni ìbárí ẹbí. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí. Àníṣe ẹ ti rà bán. Ṣé ẹ ti kó àwọn tí wọ́n máa bá yín náà yàn jọ? Àwọn tí wọ́n máa dà lóru ṣé ẹ ti kó wọn jọ? Frustrate aráàlú.
débi wípé ẹ̀rí jẹ́ kí bò wọn ó jẹ́ kíkà ṣé ẹ ti rí wọn kó jọ ṣé ẹ ti parí gbogbo ètò ṣé kẹ́rin ṣe gómìnà náà ni ẹ ṣe tí ẹ bá fẹ́ ṣe ẹ ṣe kódà bẹ́ẹ̀ fẹ́ lé gbogbo èèyàn fóun díẹ̀ kó kẹ́yìn nìkan wọ́n lè jẹ́ kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹni ó gbégi létí pa tẹ̀yìn lójú o kékeré ní tiwájú kódà bó gbégi létí tẹ̀yìn lójú kékeré ní tiwájú ọmọlólú Olúlọ́yọ̀ ń kọ́ ọmọlólú Olúlọ́yọ̀ ń kọ́ ọmọ wa ni ẹjọ́ ṣe fàṣán tẹ́rẹ́ tí wọ́n fi lé Bọ́lá Ìgè kúrò nípò tí wọ́n fi ìdí ń jẹ́ láìpò tí wọ́n fi hàn bàbá oníbàbá ọmọlólú wọlé ó sì ń ṣèjọba tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n rántí ìwádìí tí wọ́n fi bí ọmọlólú léèrè ọ̀rọ̀ tó lẹ́ni ó bá ṣèjọba fóṣù 6 péré àbóṣù 7 tó ní òlé ètò sí mọ́ bàbá ti lọ láìpẹ́ yìí afẹ́sẹ̀wé kíkún ẹ̀yìn àgbà òṣèlú ẹ̀jẹ̀ jẹ́ gómìnà lẹ́yìn ọmọlólú àti lẹ́yìn ọmọlólú àti lẹ́yìn ọmọlólú ń gbọ́ wà láyé sọ̀rọ̀ tí bàbá sọ ṣé wọn padà kó jẹ́ kí wọ́n tó lọ tí bó ṣe dùn náà nígbà wọn wà ń pò kò ró hàn rárá tí wọ́n fi lọ bọ́ba tó ní wọn ẹni kí ẹ dáhùn béèrè yẹn dúró lè mọ iye mi tààrà ẹ̀yin aráàlú ẹ̀kọ́ lẹ lọ́rọ̀ ẹdẹ yìí o àwọn tó fẹ́ díje dupò lónìí ẹ̀rù bà mí ìròyìn tí mo rí láàárọ̀ yìí ò sì ròyìn ìdùnnú rárá mo dá sunkún ìgbà tí mo rántí ìgbìyànjú mi tí mo rántí ìlàkàkà mi lórí kí là á fi ilẹ̀ dọ́mọ lórí bọ́mọ ẹni ṣe rógún ẹni jẹ lórí bọ́mọ ẹni ṣe rí ṣòkòtò ẹni wọ̀ bá pẹ̀yìn dà sógun ọ̀hún ọ̀wá ní padà làwọn lóògùn ṣé ṣòkòtò ọ̀hún ò ní padà sọ wọ́n nídìí ilé tá a kọ́ dọ́mọ kó má dègún ọkọ̀ tá a rà dọ́mọ kó má padà dé kàyàkàyà Adébáyọ̀ Aláọ̀ Àkàlà ó mà ṣe o iná wa dilẹ̀ lẹ́yìn àsọ̀sọ̀ jẹ́ ìkànnì ọmọ Àkàlà wà lọ́dẹ ẹjọ́ wọ́n ní wọn ò rí jà parí látìgbà tí wọ́n ti sìnkú Àkàlà ọwọ́ àlọ́dẹ ẹjọ́ ọwọ́ àgbàlẹ̀ ẹjọ́ lọ wọ́n ní kí wọ́n wú òkú bàbá àwọn kí wọ́n wá sí DNA test ó ní kí Àkàlà ọmọ sinmi ó ní kọ́ ọmọ ìyá aláró ọmọ sùn tí bá sùn kí wọ́n jí mo ní nítorí kíni mo ní nítorí ogún ẹ̀ tó fi ilẹ̀ náà ni nítorí ilé tó fàágùn kọ́ nítorí ọ̀rọ̀ tó kójọ kó tó lọ kí wọ́n jí kó má sùn ní kòtò kí wọ́n fọ́ gbogbo táìsì tí wọ́n fi ṣe ilé ìkẹyìn rẹ̀ lọ́ṣọ̀ọ́ kí wọ́n tún wú jáde ní bọ̀rọ̀ gidi kí wọ́n wá gbé òkú Àkàlà gẹ́gẹ́gẹ́ tó bá ṣe yín ni wọ́n bá kí wọ́n kó bí wọ́n bá rún orí ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n kó bó ṣe gun ni wọ́n fà tí wọ́n bá kí wọ́n lò lúbúlúbú bí wọ́n bá sì gba ẹran kí wọ́n padà gé kí wọ́n wá gbé lọ laboratory kí wọ́n lọ rèé jọ kí wọ́n wo kẹ́míkà tí ń bẹ́ẹ̀ kí wọ́n wò bóyá bá tara àwọn ọmọ méjèèjì wọn nítorí kíni òjì nítorí ilé ńlá rẹ̀ tó kọ́ ó láwọn ẹ́stéètì ńlá kan wọ́n ní lódìjà ń gbà Àkàlà kú tán wọ́n ní wọ́n kó ní owó ńlá ní báńkì tìlẹ̀ yá àti tòkè òkun níbi tí wọ́n ti rí náírà dọ́là
àti pánsárì. Wọ́n ní nítorí eléyìí àkàlà ò gbọ́dọ̀ sun àsùnfojú lérun. Wọ́n ní kí wọ́n jí àkàlà bí bá ń sùn lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá ń kẹ́ lọ́wọ́ kí wọ́n ní wọ́n dọ́wọ́ kẹ́ ìdúró náà. Wọ́n ní nítorí pé àwọn ọmọ ń jà sí tó fi ilẹ̀ lẹ́yìn tó ti lọ. Ó mà ṣe o. Inú mi bàjẹ́. Inú mi bàjẹ́. Títorí tá a fi ń sáré ọ̀nà rèé. Láti àdúrà àwọn tẹ́ ń pa tẹ́ bá fẹ́ dépò. Láti bẹ́ẹ̀ mi èèyàn ṣe jọ yín lójú. Láti mẹ̀kúnnù tẹ́ fìyà jẹ ńgbẹ́ bá wà ń pọ̀. Láti òkè tẹ́ sùn tẹ́ ní láti gbẹ́ sọ̀kalẹ̀ mọ́. Láti bẹ́ẹ̀ sí máa tẹ mẹ̀kúnnù báṣubàṣu tẹ́ tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. Láti bí ìgbé ayé ìdẹ̀rùn mẹ̀kúnnù ṣe jọ yín lójú. Láti owó ẹlẹ́bi tẹ́ kó fádàrí. Láti owó tó yẹ kí ìlú kọjá ti ìlú tẹ́ fi kó dúkìá lè kájọ. Gbogbo èyí tẹ́ kó dúkìá jọ lọ́wọ́ báyìí. Àtẹ̀yìn tẹ́ gbé tó bá gbàdẹ́ fún àbí dandan lákẹ́ dìbò. Agbégilérí tẹ̀yìn lójú o. Torí ẹ̀dínpọ̀ náà gbogbo tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ ẹ́ ṣe. Tẹ́ bá ti tán kọ́ ẹ kún bẹ̀. Tẹ́ bá kún bẹ̀ tán ẹ padà lọ. Yóò wá kù yín ọkẹ́ yín. Wọ́n lélé òun pọ̀ púpọ̀. Wọ́n lówó òun pọ̀ púpọ̀. Wọ́n ní dúkìá òun ó yà kábútẹ́rì. Ilé ayé ilé asán. Àfọwọ́bà fílẹ̀ lásán. Fẹ́ dìgbà mo fẹ́ dà o. Mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. Mo fẹ́ di òkú bàbá àsáàsùn. Mo fẹ́ máa bọ̀ kílẹ̀ ọ̀rọ̀. Èmi mo fẹ́ kí wọ́n máa pè. Ìfẹ́ yẹ lómi ìmọ̀jù mi lọ. Ìdíṣẹ́ tí mo ṣe èmi nìkan náà. Vanity upon vanity. Ilé ayé tó ti táká tó sọ pé ó tàn. Àìláròjinlẹ̀ ọmọ ìdá ìmọ̀ pọ̀ fà. Ó mọ̀ lágbára o. Ẹ̀mí tí ò ní dọ̀la ti ń dóṣù mẹ́fà. Ìwọ tó mọ̀ gbà tó kù tó sì ní wọ́n lọ pẹ̀ nìkan. Bí ó lè rí wọ́n nítorí kíni. Ó nítorí pé ẹjọ́ ń dùgbò. Ẹjọ́ wọlé. Òun lọ́lọ́ yàn nìyẹn. Bọ́lá sì ṣe èèyàn kọ́ wọlé náà lọ́lọ́ yàn ìyá tì. Àdánwò ọ̀yàn tì. Etí ọ̀yàn tì. Wàhálà ti bẹ́ẹ̀ ọ̀yàn tì. Tọ́lọ́mù bá jẹ́ wọlé kọ yẹ wàhálà tí ó nù. Torí pé wàhálà tí ó wà fẹ́ni ó dìbò wọlé yàtọ̀ sí fẹ́ni tí ó wà fẹ́ni tí ó dìbò wọlé. Ìgbà tẹ́ ẹ bá fẹ́ni tí ó dìbò wọlé ṣe yẹ̀yẹ́. Ìgbà náà lẹni tó dìbò wọlé rẹ́rìn. Ṣùgbọ́n yẹ̀yẹ́ náà lẹ́ padà fẹ́ tó dìbò wọlé sí lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Kọ́lọ̀ kò ṣàánú wa. Ó mà ṣe o. Wọ́n lọ sìnkú kan ní ṣọ́ọ̀ṣì wa. Ṣọ́ọ̀ṣì àpàpà là ń lò lábàá wa. Tí a bá lọ ta kété bíi ṣọ́ọ̀ṣì oko. Èébú yẹn sí èébú tí ń gbọ́ rí. Ṣọ́ọ̀ṣì àpàpà ta kété sábúlé ṣùgbọ́n náà ságbá ni. A lọ sí ìyá kan bẹ̀. Bàbá olófin ńgbà wọn kú ibẹ̀ la gbé wọn lọ. Wọ́n á rántí orin tí pásítọ̀ wọn kọ. Ó tètè yé mi. Ṣùgbọ́n mo jọ́ ọmọ tí máa ń béèrè ọ̀rọ̀ púpọ̀ ńgbà kékeré mi. Ẹnu tí ó padà yé mi. Ó ní ẹsẹ̀ mẹ́fà péré ni. Ẹsẹ̀ mẹ́fà péré ni o. Gbogbo ìlà ìlò ọmọ ẹ̀dá láyé. Ẹsẹ̀ mẹ́fà péré ni o. Gbogbo ìlà ìlò àlà àlù àdòkè àdìtọ̀ fún ọmọ ẹ̀dá nílé ayé. Ẹsẹ̀ mẹ́fà péré ni. Èyí tó wúlò fún wa là ń sá fún. Èyí tó di wàhálà sí wa lọ́rùn là ń dì mọ́yà. Àkọlé ogun, ara mọ́tò ogun, ilé wa pọ̀ tá a ti pa, a sì ráwọn tó ń sùn ta. Àkọlé tó pọ̀, àwọn kan sì ń sùn ta, a sì ń rí wọn. Ṣùgbọ́n kò kàn wá. Ẹlẹ́ẹ̀lẹ́ táyé lọ́rùn, ẹlẹ́ẹ̀lẹ́ ran gbogbo èèyàn lọ́wọ́ tán. Nílùú ló ti ràn lọ́wọ́ kọ́lé tán.
ayé ló fi ní bísínẹ́sì tán gbogbo báńkì ló lówó sí tí ó di wàhálà lẹ́yìn rẹ̀. I keep wondering what level of callousness, what level of hatred, what level of greediness ló lè mú àwọn ọmọ olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà sọ pé kí wọ́n wú òkú bàbá àwọn fẹ́ ṣe DNA test. Kájí tó bá sùn lọ́wọ́ àwọn fẹ́ ṣe DNA test. Tó bá ṣe èmi ni ọmọ arú bàbá àwọn. Màá ní mo yọ̀ǹda gbogbo ogún. Èyí tó bá fún mi bẹ̀ gan tí mò ń lò lọ́wọ́ máa dá padà. Màá ní mi ò nítorí ogún tó fi lé. Nítorí ẹ́stéètì ńlá kan tó ní. Nítorí àwọn owó tó ní ní báńkì ní náírà, dọ́là, pàṣálẹ̀, yúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò lè náwó máa bí ó wà. Kò lè gbélé máa bí ó wà. Kò lè mú mọ́tò máa bí ó wà. Ayé mà léwu. Ẹ̀rọ kó máa jọ. Ẹ̀yin mú sí mi. Ẹ sọ pé ìrànà mò ń sọ. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ débẹ̀ tọ́lọ́mbà ti lẹ́ẹ̀ débẹ̀ ẹ̀ débẹ̀. Tọ́lọ́mbà lẹ́ẹ̀ ní débẹ̀ ẹ̀ ní débẹ̀ bẹ́ẹ̀ pa gbogbo ayé tán. Kẹ́ ẹ̀ pa gbogbo ayé tán kọ́ kẹ́ ẹ̀ lè kàn. Kọ́ jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ dìbò fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ káàbò fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ kéde ìbò fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ kéde ara yín fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ jubiléètì fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ búra fúnra yín, ẹ̀yin lẹ́ẹ̀ tún ṣèjọba lórí ara yín. Tọ́lọ́mbà ní kò tún ní bó ṣe rọrùn tó lójú yín tó bá lẹ́ẹ̀ ní débẹ̀ ní débẹ̀. Tó bá lẹ́ẹ̀ ní débẹ̀ ẹ̀ ní débẹ̀. Ẹ̀yin dẹ́rù kí ni náà bá rúgbó. Àwa gbọ́ Ọlọ́run yìí ẹ̀rọ Ọlọ́run bà wá. Ọlọ́run ṣàánú wa o. Jẹ́ ká ní ẹ̀mí ká túbọ̀ ní ẹ̀mí mímọ̀ rírì rẹ̀. Ká gbọ́ àgbọ́yé àwọn òfin rẹ̀ nínú ìwé rẹ̀. Ká gbọ́ àgbọ́yé àwọn òfin rẹ̀ nínú ìwé rẹ̀. Ọlọ́run lé wa jìnnà sí ìfẹ́ ayé tí mú ní kọsẹ̀ lọ́dọ̀ rẹ̀. Gbé wa súnmọ́ ìfẹ́ rẹ̀ tí mú ní yege lọ́dọ̀ rẹ̀. Àbíọ́ ṣàánú wa tó wá mọ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n ń bọ̀wọ̀ fún àṣẹ rẹ̀. Ọlọ́run lé wa jìnnà sí àwọn ẹni bí tí wọ́n ń pe òfin rẹ̀ ní irọ́ tí wọ́n ń tàkìtì ìpàkọ́ sí àṣẹ rẹ̀. Ọlọ́run kó wa yọ lọ́wọ́ àwọn ìka ẹ̀dá tí wọ́n nígbàgbọ́ nínú bọ́ọ̀bá ọgbá bọ́ọ̀bá ọbù lẹ́sẹ̀. Ọlọ́run gbé wa lékè wọn àwọn alábòsí ẹ̀dá àwọn asọ̀bẹ́sẹ̀lú àwọn asọ̀rọ̀ ànádìbá mi ìkojú wọn tó mọ́. Ọlọ́run fi hàn wá ìyàtọ̀ láàrin ọ̀tá àti ọ̀rẹ́ ká lè mọ ibi tá a gbégbá wa sí káyé máa fọ̀rẹ́ ṣọ̀tá ká sì lè máa fi ọ̀tá ṣọ̀rẹ́. Ọlọ́run túbọ̀ fi yé wa ọ̀nà tó oníkátọ̀ tí ó jẹ́ ọ̀nà tó tọ́ tá a fi gúnlẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run fi yé wa tọ́ wa sọ́nà ṣí gàgá ojú wa láti rí ìyàtọ̀ láàrin ọ̀nà tó dàbí ọ̀nà ṣùgbọ́n tó jẹ́ pé igbó ni kí o sì fẹsẹ̀ wa lé ọ̀nà tá a fi gúnlẹ̀ ayọ̀. Ọlọ́run gbogbo ibi tó o bá gbé wa sí mọ́ gbà wá lágbé àwọn àṣẹ rẹ̀ èyí tí yóò jẹ́ kí a gúnlẹ̀ ayọ̀ tí yóò jẹ́ kí ojú wa dáa tí ó sì tún jẹ́ kí ẹ̀yìn wa dára. Lẹ́yìn gbogbo eléyìí Ọlọ́run àwa fira wálẹ̀ fún ìfẹ́ rẹ àti àṣẹ rẹ àti ìtọ́sọ́nà rẹ gẹ́gẹ́ bí o ṣe rán wa sí ọmọnìyàn. A sì ṣetán láti tẹ̀síwájú nínú iṣẹ́ ọmọnìyàn tá à ń jẹ́ láì fepo bọyọ̀ láì sì kúrò lójú òpó tó fẹsẹ̀ wálé ní tó tẹ tàkúté tó lanu fún gbogbo ẹni tó tọ ọ̀nà tó rí ọ̀nà tó gbogbo ẹni tí ojú òpó rẹ̀ tọ́ láyé
ẹ̀jẹ̀ máa rántí pé yóò tán lọ́jọ́ kan o. bẹ́ẹ̀ni. ká má di ìdìkudì mẹ́rù wa èyí tí ó jà jẹ̀ka níwájú ọba tó ní wá wọ́n ti gbẹ̀rún mú rè kírun ẹ ṣeun. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Alhaji Hamzat Oríyọmí lórí ikú Alao Akala, former governor Ọ̀yọ́ state, tí ogun tó di wàhálà láàrin òun àtàwọn ọmọ. ẹ jẹ́ kí eléyìí jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwa tí yẹ pé a kàn fẹ́ máa wá ilé ayé máyà. eléyìí kò jẹ́ tèmi, eléyìí kò jẹ́ tèmi, eléyìí kò jẹ́ tèmi, mo fẹ́ dogun, mo fẹ́ dọ̀gùn. ẹ ti rí bóyá ó ṣeé ṣe tírú bàbá yìí ò bá kó gbogbo ọ̀rọ̀ yìí jọ, tó bá kú tán ó ṣeé ṣe ká má rí nínú àwọn ọmọ ẹ̀ tó máa lọ da òkú ẹ̀ láàmú. but ẹ wá wò lónìí, torí ogún tó fi sílẹ̀, torí ọrọ̀ ayé tó fi sílẹ̀, ìgbà tó dẹ̀ ń kó gbogbo àwọn ogún yìí jọ kò mọ̀ pé òun ò ní jẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o. díẹ̀ ló jẹ́ ń bẹ̀. ó tún wò pé ókè àwọn ọmọ mi á tún máa jẹ èyí tó kù lọ. ọ̀pọ̀ ìgbà tọkùnrin bá ń ṣe làálàá kóókó jọ̀njọ̀n kò ń ṣe torí tẹnu ẹ. tó bá jẹ́ pé nǹkan tọkùnrin fẹ́ jẹ sẹ́nu ara ẹ ni, ìwọ̀nba ni wàhálà ọkùnrin máa mọ̀. mo fẹ́ tọ́jú ọmọ, mo fẹ́ tọ́jú aya, mo fẹ́ tọ́jú ẹbí, mo fẹ́ tọ́jú fámìlì. òun ló ń jẹ́ kí ọkùnrin míì kó ṣe wàhálà títí di ọjọ́ kú ẹ̀. tó bá wá kó nǹkan náà jọ tán, àwọn tó wá torí ẹ̀ ṣe náà, ṣebí Alao Akala lárí àìmọye tàwọn tí a ò tiẹ̀ gbọ́ tó jẹ́ pé ńṣe náà ń para wọn. ẹ̀gbọ́n ń pa àbúrò, àbúrò ń pẹ̀gbọ́n, fámìlì ń para wọn látàrí ogún yìí náà ni. wọ́n ti gbàgbé wípé ẹni tó mà ní ogún ó mà ti lọ. ìjọ kan náà làwọn náà máa lọ. kí la wá ń wálé ayé máyà fún? ilé ayé àfọwọ́bàfilẹ̀. ọ̀rọ̀ Alao Akala nìyẹn o. information tí mo rí nìyẹn, tí mo ní kí n sáré wá fún ẹ̀yin olólùfẹ́ mi. kẹ́ ẹ tún gbà wò, kẹ́ ẹ tún fi kọ́gbọ́n, kẹ́ ẹ tún kọ́mẹ́ǹtì lórí ẹ̀, kẹ́yìn náà fi èrò ọkàn yín hàn, ká dẹ̀ tún kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ pé ilé ayé yìí ilé asán ni o. àfọwọ́bàfilẹ̀, gbogbo bó ṣe lè hùn ká kó gbogbo ẹ̀jọ́ náà tó, tọ́lọ́jọ́ bá ti dé a máa ju gbogbo ẹlẹ́ náà ni o. àwọn tá a wá fẹ́ filẹ̀ fún dà, báwo la ṣe mọ̀ bọ́n ṣe máa lò? ǹjọ́ máa lò dáadáa àbí wọ́n tún máa lò nídàkejì? àìmọye ogún tó lógún fi sílẹ̀ tó jẹ́ pé kò tọ́jọ́ kò tóṣù wọ́n tún para wọn lórí ogún ni. Alao Akala la tó rí yìí o. àìmọ̀ míì tó tún ń bọ̀ o. bọ̀tí gbogbo ojú tó ń wò mí, mo gbàládùá gbogbo ọ̀nà kọ̀nà tá a bá fẹ́ máa fi kó ogún jọ, ẹ jẹ́ ká máa rò dáadáa. ṣọ́nà ẹ̀tọ́ ni àbọ̀nà èrò? ó kù mí, ó kù gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. ẹ bá mi share fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. information tí mo tún rí nìyẹn o, tí mo tún ní kí n wá fi tó yín létí. ẹ bá mi comment, mo tún padà bọ̀. ire o.